dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́rú Wednesday ọjọ́ 29 nínú oṣù kìíní ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ló ti sọ wípé ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti dé ìpele èyí tó kàn ní dáradára báyìí. Ó ní ojúṣe gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti olórí àtẹlẹ́mù òun ni kíní ọ̀hún wà. Tinubu ní orílẹ̀-èdè yìí, orílẹ̀-èdè tí Ọlọ́run gbà fún ni, tó kún fún wàrà òun oyin ni, ṣùgbọ́n nǹkan kan ṣo péré èyí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílò, òun náà ni ìṣọ̀kan, ìfẹ́ àti ìfọwọ́sowọ́pọ̀ láti lè jẹ́ kí orílẹ̀-èdè yìí kó lọ sí ìpele tó kàn. Tinubu èyí tó sọ ọ̀rọ̀ náà ní ìpínlẹ̀ Kogi nígbà eléyìí tí wọ́n ṣe àjọyọ̀ ayẹyẹ ọdún kan gómìnà Òdòdó ti ìpínlẹ̀ Kogi ní ọ́fíìsì tó ń ti àwọn iṣẹ́ àkànṣe èyí tí gómìnà ìpínlẹ̀ Kogi tó fi sọrí ayẹyẹ ọdún kan rẹ̀ nínú ọ́fíìsì gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Kogi, èyí tí igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Kasimu Shettima tó ṣojú fún Tinubu níbi ayẹyẹ ọ̀hún èyí tó wáyé ní ìpínlẹ̀ Kogi nínú ọ̀sẹ̀ èyí tá a wà yìí. Tinubu ní òun rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti lọ rèé fi ọkàn balẹ̀, ká sì máa gbà wípé ìgbà ọ̀tun àsìkò ọ̀tun ó ti dé bá wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó lámọ́ òun ó túrọ àwọn ọmọlẹ̀ yìí láti fi ọwọ́ sowọ́pọ̀, ká ṣera wa lóṣùṣù ọwọ̀, ká sì fi ìṣọ̀kan ká fi ṣe akọ̀mọ̀nà wa ní gbogbo ìgbà, ní gbogbo ibi èyí tá a bá wà àbí ibi tá a bá ń lọ, ká wá fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìjọba. Wọ́n ní gbogbo àlàkalẹ̀ ètò èyí tí ó ti ṣèjọba òun tó ti nílẹ̀ yóò lè jẹ́ kí iṣẹ́ ọ̀hún kó yá kánmọ́nkóbò, ká sì ríra wa gẹ́gẹ́ bí ọmọ ìyá. Ẹ̀wẹ̀, lórí ìwà jẹbánu àti àwọn ètò ààbò èyí tó ti mẹ́hẹ̀ lórílẹ̀-èdè yìí, ẹ lọ rèé fi ọkàn yín balẹ̀. Ìgbà ọ̀tun ti dé báyìí láti mú àyípadà bá gbogbo nǹkan ọ̀hún. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ èyí tó tẹnu igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Kasimu Shettima jáde lásìkò eléyìí tó ń káṣọ lójú àwọn iṣẹ́ àkànṣe kan èyí tó wáyé ní ìpínlẹ̀ Kogi níbi ayẹyẹ ọdún kan gómìnà Òdòdó ti ìpínlẹ̀ Kogi ní ọ́fíìsì léléyìí tí wọ́n sì fi ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àkànṣe tí wọ́n fi sàmì ayẹyẹ ọdún kan ọ̀hún. Igbákejì ààrẹ ilẹ̀ wa orílẹ̀-èdè Nàìjíríà Shettima ní ó dá òun lójú wípé ètò ìṣèjọba Tinubu yóò mú àyípadà rere bá ẹ̀ka ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí. Bákan náà, ètò ààbò ilẹ̀ Nàìjíríà yóò sì ṣe dáadáa tí àwọn ọmọ ilẹ̀ yìí tó lórí tẹlẹ́mù, àkùnrin wa, obìnrin wa, tí oníkálukú wa yóò sùn tí wọ́n hànrun nínú ìgbádùn ìfọkànbalẹ̀. Ó ní ẹlẹ́ẹ̀kẹta ẹ̀wẹ̀, ó ní ìwà jẹbánu èyí tó sodo sáàrin àwọn olóṣèlú tó fi mọ́ àwọn tí wọ́n yàn sípò, yálà nípa yíyàn síbẹ̀ lọ́wọ́ ìjọba tàbí tí wọ́n dìbò yàn síbẹ̀, èyí tí wọ́n gbé ìwà jẹbánu wọ̀ gẹ́gẹ́ bí ẹ̀wù tó sì jẹ́ pé kòkòrò búburú eléyìí tó ń jẹ oúnjẹ orílẹ̀-èdè Nàìjíríà, tó ń jẹ ìdàgbàsókè ilẹ̀ yìí àti ètò ọrọ̀ ajé ni Shettima wá ní òun fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé àwọn nǹkan mẹ́ta wọ̀nyí òun ló wà lóòkun àyà ètò ìṣèjọba ààrẹ Tinubu. Òun ni wọ́n sì ń gbéwò lójoojúmọ́ ọ̀nà gbòógì tí wọ́n yóò gbà láti lè tẹríba àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta náà kó lè di àfìsẹ́yìn tí egun aláré fi ṣọ̀. Wọ́n ní nínú ètò ìjọba rẹ̀, pàápàá jù nínú ọdún tá a wà yìí, ètò ọrọ̀ ajé yóò yí padà tí gbogbo nǹkan yóò sì padà di ìrọ̀rùn fún tolówó àti ọlọ́rọ̀ tó fi mọ́ àwọn mẹ̀kúnnù. Wọ́n ní ètò ààbò, iṣẹ́ ribiribi ti ń lọ lórí rẹ̀. Wọ́n ní tẹ́ ẹ bá ṣàkíyèsí, ẹ rí pé àwọn bìkan lórílẹ̀-èdè Nàìjíríà
wọ́n ti ń gba ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ àwọn iṣẹ́ òkọ́kù. wọ́n níṣẹ́ wárí ìwà àjẹbánu kò sí ẹni tí ìdà ìjọba kòbókò ìjọba tí ò lè bà tó bá ti hùwà tí ò tọ́. nípa ìdí èyí ètò ìṣèjọba Tinubu wọn yóò gbé ìgbésẹ̀ akin láti lè fìyà jẹ ẹnikẹ́ni yòówù èyí tó bá hu àbàjẹ́, ìwà jẹgúdújẹrá, ìwà bámbámú ni mo yó tí wọ́n ń kó owó ìjọba àti dúkìá ìjọba tí wọ́n ń koná kolò níbi tí ò ti yẹ àti àwọn ìwà búburú tí wọ́n gbé wọ̀ bí ẹ̀wù tí wọ́n fi ìbàjẹ́ tí wọ́n fi ń ṣe ẹwà. Igbákejì ààrẹ lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní kí wọ́n fọkànbalẹ̀ kán sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba rẹ̀, ohun gbogbo ni yóò dá lórílẹ̀‐èdè yìí. Lónìí tí í ṣe ọjọ́rú Wednesday, òun náà ni ẹni tó ń jà fún ẹ̀tọ́ àwọn ènìyàn eléyìí tó tún jẹ́ olùkọ́ ìròyìn Ọmọyẹlé Sowore, òun ló fojú ba ilé ẹjọ́ lórí ẹ̀sùn kan èyí tí iléeṣẹ́ ọlọ́pàá àgbà ilẹ̀ wa tí wọ́n kà sí lọ́rùn látọwọ́ ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí, eyín IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun, wípé Ọmọyẹlé Sowore ó sọ àwọn ọ̀rọ̀ àlùfàṣá sí ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀‐èdè wa Nàìjíríà. Nínú fọ́nrán kan èyí tí wọ́n ní Ọmọyẹlé Sowore ó gbé jáde tó ń sọ nínú fọ́nrán náà wípé ṣé ọ̀gá ọlọ́pàá leléyìí tàbí ọ̀gá àwọn ọlọ́dẹ. Ó ní bó bá jẹ́ ọ̀gá ọlọ́pàá ni ó yẹ kó gbé ìgbésẹ̀ lórí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ń ṣẹlẹ̀ látọwọ́ àwọn ọlọ́pàá sí àwọn tó jẹ́ mẹ̀kúnnù lórílẹ̀‐èdè Nàìjíríà, àti wípé ó dá àwọn lójú pé Ẹgbẹ́tókun tí í ṣe ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè Nàìjíríà kò káàtó kò tó ojú òṣùwọ̀n, bẹ́ẹ̀ ni kò sì mọ iṣẹ́ rẹ̀ ní iṣẹ́. wọ́n ní kò tó gbangba sùn lọ́yẹ̀ Sowore sọ wípé ní tòun òun ò rí ọ̀gá ọlọ́pàá ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tóun lè pè lọ́gàá ọlọ́pàá látàrí ìjákulẹ̀ eléyìí tó ti rí níwájú òun. wọ́n ní àwọn ọ̀rọ̀ eléyìí tó tẹnu Ọmọyẹlé Sowore jáde nínú fọ́nrán náà èyí tí wọ́n sì ránṣẹ́ pé ní ọjọ́ ajé ọ̀sẹ̀ tá a wà yìí nílùú Àbújá láti ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń dáàbò bo ẹ̀mí àti àwọn ojúṣe iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí ní gẹ́rẹ́ tí Ọmọyẹlé Sowore tó balẹ̀ gùdẹ̀ sí olúléeṣẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún nílùú Àbújá, òun ni wọ́n fi ọwọ́ òfin ni wọ́n fi dá dúró láti ọjọ́ ajé náà títí di wákàtí yìí, èyí tí wọ́n sì tarí rẹ̀ lọ sí ilé ẹjọ́ lónìí tí í ṣe ọjọ́ Wednesday láti wá ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́ irúfẹ́ àwọn ọ̀rọ̀ èyí tó ti ẹnu rẹ̀ jáde sí ọ̀gá àgbà yanyan tí jẹ́ ti ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà. tó ilé ẹjọ́ májísírèètì kan èyí tó kalẹ̀ sílùú Àkúrẹ́ tí ṣolúlu ìpínlẹ̀ Ondo lánàá ni wọ́n ti dá ẹjọ́ àwọn oníṣẹ́ ibi mẹ́ta kan èyí tó jẹ́ pé ìjíìyàngbé ta àwọn ọmọ léńjeléńje máa fi dúnàádúrà bí ẹni ta bàtà àbí aṣọ ní ọjà Gbági nílẹ̀ Ìbàdàn, èyí ni wọ́n yàn láàyò tí wọ́n sì ti dá ẹjọ́ àwọn èèyàn ọ̀hún kí wọ́n lọ rèé fi wọ́n pamọ́ sínú ọgbà ẹ̀wọ̀n èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, ilé ẹjọ́ náà èyí tó mú àwọn ènìyàn mẹ́ta ọ̀hún látàrí pé àwọn ọmọ léńjeléńje èyí tó ń lọ bíi 14 èyí ni wọ́n ká mọ́ wọn lọ́wọ́ tí wọ́n fi ń ṣe ìdúnàádúrà tí wọ́n sì ń ta àwọn ọmọ ọ̀hún léléyìí tí ò bá òfin orílẹ̀-èdè wa Nàìjíríà mu. Àwọn mẹ́ta náà òun ni wọ́n pè ní Basira Izuora eléyìí tó jẹ́ ní àkọ́kọ́, ẹnì kejì Lukman Isiaka, nígbà tí ẹnì kẹta jẹ́ Abọ́sẹ̀dé Ọláònípẹ̀kun. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ló ti wà nínú ọgbà àhámọ́ tí wọ́n sì ti sún ẹjọ́ wọn síwájú nígbà tí wọ́n máa tún ẹjọ́ wọn gbọ́. wọ́n ní síwájú ìgbà náà ẹnikẹ́ni kò gbọ́dọ̀ gba ìtúsílẹ̀ wọn, bẹ́ẹ̀ sì ni wọ́n gbọ́dọ̀ kó wọn pamọ́ sínú ọgbà àhámọ́ pẹ̀lú àmójútó eléyìí tó péye. wọ́n ní láàrin ìpínlẹ̀ Ondo sí ìpínlẹ̀ Ọ̀ṣun làwọn èèyàn ọ̀hún ti ń jí àwọn ọmọ léńjeléńje gbé tí wọ́n sì ń tà wọ́n fún àwọn ènìyàn míì ní orílẹ̀-èdè wa Nàìjíríà níhìn-ín. mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. orúkọ mi ni ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth.
ìlera lọ́rọ̀ kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. òun náà lẹ̀ ń wò yìí. oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. nínú ìròyìn amúlùúdùn, wọ́n ní báyìí là ń ṣe ńlẹ̀ wa èèwọ̀ bòmíì ni ohun tó sì wọ́n ní kálukú rèé ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. ọ̀kan nínú àwọn òǹkọrin tó tún jẹ́ apanilẹ́rìn lórí ayélujára èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Nasboy, ohun màá ló ti sọ di mímọ̀ wípé nígbà tó bá tó àsìkò fún òun láti ṣe ìgbéyàwó onígbòńkẹ́lẹ́ aládàáṣọbò lòun yóò ṣe tí ò ní hàn sí gbogbo àwọn ọmọ Nàìjíríà àti sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí àwọn jọ wà nínú agboolé amúlùúdùn lórílẹ̀‐èdè Nàìjíríà. Nasboy ní ẹṣin wájú èyí tó kó sí kòtò ó gbọ́dọ̀ máa jẹ́ ẹ̀kọ́ fún eléyìí tó ń bọ̀ lẹ́yìn ni o. olórí ọ̀rọ̀ Two-Face Idibia Two-Baba eléyìí tó ti di táwọn èèyàn ń gbà mọ́ra wọn lọ́wọ́ ọ̀bẹ ní gbàgbà ọtí o, èyí tí Two-Face fi kéde wípé ìpínyà ó ti dé bá ìrìn àjò ìfẹ́ tí ń bẹ láàrin òun àti ìyàwó rẹ̀ Annie èyí tó bímọ méjì fún Two-Face èyí tó jẹ́ bàbá àwọn ọmọbìnrin, bàbá àwọn ọmọ léjeléje ló ti wá sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ tó sì ní báyìí ìwé ilé ẹjọ́ ìkóra ẹni sílẹ̀ òun ni yóò tẹ̀lé tí oníkálukú yóò sì pín gàrí rẹ̀ láti máa lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀. wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ èyí tó ti ẹnu Two-Face jáde o, tí gbogbo àwọn tí wọ́n jẹ́ obìnrin lágboolé amúlùúdùn ńlẹ̀ yìí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ búburú kùgbákùngbé sí Two-Face tí wọ́n ní àwọn ṣetán báyìí láti gbèjà ìyàwó rẹ̀ Annie jà, èyí tó sì jẹ́ wípé ọ̀rọ̀ náà ó ti kọjá ibi wọ́n fi sí o. àwọn nǹkan èyí tí Nasboy torí rèé tó fi sọ wípé ohun gbogbo lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn èèyàn wọn ò fi máa ṣẹ̀fẹ̀, àtẹni tó dùn mọ́ àtẹni tí ò dùn mọ́ nínú oníkálukú wọn ni yóò máa fi ọ̀rọ̀ ayé onítọ̀hún kọ ìtàn lórí ayélujára tí wọn yóò sì fi máa wá àwọn alátẹ̀lé lórí ìkànnì ayélujára. ó ní ní òun ṣetán, òun sì ti pinnu lọ́kàn òun báyìí láti kọ́ ẹ̀kọ́ lára ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrìn àjò ìgbé ayé àwọn amúlùúdùn ńlẹ̀ yìí nínú ìgbéyàwó wọn láti lè fi ṣe ọgbọ́n o. ó ní ọgbọ́n ọlọ́gbọ́n ni ò jẹ́ ká pe àgbà níwèrè. Nasboy ní ìgbéyàwó òun alátìlẹ̀kùnmọ́rí ṣe ni ohun gbogbo tó bá sì ní ṣe pẹ̀lú ìrìn àjò nínú ilé òun àtìyàwó tòun ti mọ̀lẹ́bí òun yóò wà láàrin òun àti Ọlọ́run ni. òun ò ní ṣe ní nǹkan tí ó máa gun orí ìkànnì ayélujára ní gbogbo gbà nítorí àwọn olùkọ́ tí kìí gba owó oṣù gẹ́gẹ́ bí Nasboy bó ti sọ ọ̀rọ̀ náà. ó ní púpọ̀ nínú àwọn èèyàn wọ̀nyí tí wọ́n fi ọ̀rọ̀ àwọn amúlùúdùn àti ọ̀rọ̀ ìgbé ayé tí wọ́n ń gbé o pẹ̀lú mọ̀lẹ́bí wọn tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́. ó ní púpọ̀ nínú wọn ló ní òbí eyín bàbá àti ìyá tí wọ́n ti ṣe ìgbéyàwó ní 40 ọdún sẹ́yìn, ṣùgbọ́n tó jẹ́ wípé wọn ò fi ọ̀rọ̀ àwọn ìyá àti bàbá wọn ò fi tàkú ọ̀rọ̀ sọ lórí ayélujára. tẹni ẹlẹ́ni èyí ni wọ́n máa fi ta eyín tí wọ́n sì máa fi ta òkú ọ̀rọ̀ sọ lórí ayélujára gẹ́gẹ́ bí Nasboy bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún. ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. títí dìgbà míì tẹ́ láǹfààní láti gbọ́ wa láṣẹ Elédùà. ọjọ́ ayọ̀ wa kò ní di ọjọ́ ìbànújẹ́. Fúnmi Adénúgà lẹni tó bùrùgọ̀ ń wá sí ojú amóhùnmáwòrán yín. ẹ ṣeun gan ni o. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.